ẹ ǹlẹ́ o ẹ̀yin èèyàn mi, èmi lèèyàn yín. Ẹ̀yin èèyàn mi, ẹ wò 2020 láwà yìí, December 2020 láwà yìí 25. Mo dẹ̀ kẹ́ everybody tó ń gbọ́ mi, mo kẹ́ everybody tó fẹ́ràn mi, mo dẹ̀ kẹ́yìn fans mi mo kí gbogbo yín dẹ̀ náà ni. They no like me, me no like them. Yes, they be my enemy, ṣebí I know. Èmi ni composer tí gbogbo ayé ń wí. Ó ti rọ̀ mí lọ́rùn jù, ẹ má sọ pé lélelélelélélélé. Ẹ̀yin ti Amẹ́ríkà gbogbo yín ni mo kí. Ẹ̀yin ti Germany mo dẹ̀ kí yín. Ẹ̀yin ti London gùdùmọ̀ níṣẹ́ lólólólólólóló. Ìjẹ̀ṣà ló kọ́kọ́ fẹ́ ṣe fìjìláńtè. Àwàdà rọ̀ mí lọ́rùn gbogbo composition ó ṣe mí lélelélelélélélélé. Pátá ń jábọ́ ọmọge lọ́ra. Ẹ̀yin onísọ̀ọ́kùsọ, ẹ̀yin onítùkùtù. Ẹ wá ẹ̀dẹ̀ wá pẹ́ẹ́pì o, ẹ̀dẹ̀ wá pẹ́ẹ́pì o. Kò dẹ̀ rí ibà yẹn. Ìjẹ̀ṣà ṣe bákan, Ìjẹ̀ṣà ṣe nothing. Èmi ò ṣe bákan, ọ̀rọ̀ pọ̀ lọ́kàn. Ẹjọ́ ẹnìkan bá ṣe tó mọ̀ àtẹ gbọ́. Ẹnìkan bá ṣe tó mọ̀ àtẹ ẹ̀sìn. Ẹjọ́ ọbẹ̀rin kan àwọn elégbè mi, àwọn onílù mi ṣe bẹ́ẹ̀ wọ́n sá lọ. Ẹjọ́ ẹ̀yin tèmi tó wà níbi tó wù yín. Ó yá mò ń wúkọ́ ẹ kí mi bẹ́ẹ̀ pé bá. Ẹjọ́ Christmas láwà yìí 2020 láwà yìí. Ṣẹ̀rí ìṣẹ̀lẹ̀ tó máa ṣẹlẹ̀ sí wa lọ́dún tá fẹ́ mú yìí tó máa jẹ̀mí wa lọ ìsọ̀la láàárẹ̀ dò kó máa ṣẹlẹ̀ sí wa. Gbogbo ẹ̀yin tẹ́ wà l'Amẹ́ríkà o, gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú London, gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú Germany, ẹ ò ní rà kóbá, ẹ ò ní rà burú, ẹ ò ní rí wàhálà o. Èní 25 of December 2020, ẹ ò ní rí wàhálà lágbára Ọlọ́run. Wàhálà ò ní ṣẹlẹ̀ nínú ilé yín. Ẹni tó wọ́kọ̀ àrọ́kọ, ẹni wáyà àráyà, ẹ ò ní rí problem lágbára Ọlọ́run. Èmi gangan ìsọ̀la láàárẹ̀ dòóyà o. Ẹ wá ṣàánú mi, ẹ wá ṣàánú mi. Ẹjọ́ ẹ wá help mi. Ẹjọ́ ẹ wá ṣàánú mi, ẹ wá help mi. Ṣẹ̀rí ẹ̀bùn la ní, a dẹ̀ ń ṣe gudugudu méje yàyà mẹ́fà. A mú yín rẹ́rìn, a mú yín dunnú. Èèyàn kì í ní nǹkan méjì pọ̀. Ẹjọ́ ẹ wá ṣàánú mi. Olówó ṣàánú mi, ọlọ́rọ̀ dákun wá ṣàánú mi. Ẹ̀yin ẹ̀gbọ́n ẹjọ́ ẹ wá ṣàánú mi. Ẹ̀yin sísítà ṣàánú mi. Ẹ̀yin obìnrin ẹ wá ṣàánú mi. Ẹ̀yin màmá ẹ wá ṣàánú mi. Lẹ́yìn Ọlọ́run jọ̀ọ́, ẹ̀yin màmá wa ló kù, ẹ wá ṣàánú mi. Ṣàánú mi, ṣàánú mi. Ẹ wá ṣàánú. They no like me, me no like freestyle eléyìí. Inú mi kàn ń dùn ní ẹni tọ́lọ́run bá sọ láti January to December. Ó yẹ kó máa dúpẹ́, kó máa ṣe alihamudulilayi fọlọ́run. Alihamudulilayi Ọlọ́run mo dúpẹ́ bàbá mi. Ìbà fún sátírà mọ́yìn mo ṣe bá. Lélelélelélélélélé. Ṣẹ̀rí composition mi ó máa ń gbé mi nínú ni. I'm a composer. Ẹ tún wo ohun tí mo compose lọ́dún yìí. Ẹ máa gbọ́ orin kan wà táwọn Kristẹni máa ń kọ. Ẹ má bínú ẹ̀yin Kristẹni, àwa Kristẹni, ẹ má bínú. Ohun tọ́lọ́run fi rán mi ni. Bàbá Adébóyè sọ fún mi pé ministry mi nìyẹn. Kí wọ́n ní ministry mi nìyẹn kí má dẹ́nìbọ̀dì lóhùn rárá. Ẹ máa gbọ́ wọ́n ní mo fẹ́ compose orin yẹn ni. Orin yẹn sọ wípé ó ní Kérésìmesì is something Kérésìmesì ní orin yẹn. Okay. Ẹlú agogo, ẹlú agogo, ẹlú agogo Kérésìmesì, ẹlú agogo olùgbàlà dé o, ẹlú agogo. Èmi Mr. Composer mo wá change ẹ̀ mo yí mo wá sọ pé mo ti pé kú jẹ́
mo ti pé kú jẹ nínú kànáà, mo ti pé kú jẹ, ẹ̀rẹ̀kẹ́ ti wú o, mo ti pé kú jẹ. Àwọn bọ̀dá àgbàyà wọ́n jí ẹran jẹ, ìyókù wọn kò relé, mo ti pé kú jẹ, ẹ̀rẹ̀kẹ́ ti wú o, mo ti pé kú jẹ. Written and composed by James Ọlárẹ̀wájú Omiyinka aka Baba Ìjẹ̀ṣà. Ẹ kọ sílẹ̀ lénìí pé 25th of December 2020 láwàyé. Ẹ ò ní ráboró, ẹ ò dẹ̀ ní rákòbá in Jesus' name. It is well with you. Ẹ lọ subscribe sórí Baba Ìjẹ̀ṣà comedy lórí YouTube channel wa. Ẹ máa gbádùn wa dáadáa. Kẹ́dẹ̀ follow wa ní Facebook Baba Ìjẹ̀ṣà also. Then lórí Instagram at Baba Ìjẹ̀ṣà. Ẹ follow wa. Any other account